Àwọn ibì kan wà lórílẹ̀ ayé tá a wà yìí tó jẹ́ pé oòrùn kì í yọ rárá láwọn ìgbà kan tí kì í sì wọ̀ rárá láwọn ìgbà míì. Ìlú Svalbard lẹ́ ń wò yìí, aago 2 ọ̀sán ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. This is what it looks like at 2 p.m. And this is then what it looks like at 4 p.m. So this is our life now for 2.5 months. Svalbard náà lẹ́ ń wò yìí, aago kan òru ni wọ́n wà nígbà tí wọ́n ká fọ́nrán yìí. It's 1 a.m. and welcome to polar day, which is when we have 24 hours of sunlight all day, every day for 4 months. Lọ́dọọdún lágbègbè kan tí wọ́n ń pè ní Longyearbyen nílùú Svalbard, oòrùn yóò yọ lókè lógúnjọ́ oṣù kẹrin, kò sì ní wọ̀ títí tí yóò fi di ọjọ́ 23 oṣù kẹjọ. Bákan náà ló jẹ́ pé lọ́dọọdún oòrùn yóò wọ̀ lọ́jọ́ 26 oṣù kẹwàá, kò sì ní yọ títí tí yóò fi dọjọ́ 15 oṣù kejì. Orílẹ̀ Antarctica táwọn olóyìnbó máa ń pè ní the continent of Antarctica lẹ́ ń